ṣé o fẹ́ fi nápì yẹn sínú omi ni? kíni tó fẹ́ lò yẹn ẹsẹ̀ lọ́wọ́ máa ń fi sí. kíni tó fẹ́ lò yẹn kíni black yẹn tó dàbí rọ́ọ̀bù yẹn. àbólíkì yẹn kò sínú lémọ́nì nínú àwọn dúrà yẹn. adẹ̀sí lábólíkì yẹn àbólíkì yẹn ti pẹ́ o. a ti wọ́n sì ń pa ní Nàìjíríà. ó tiẹ̀ débi báyìí. mi ìmọ̀ rẹ̀ nìbọ̀dì lórí bíbá ṣé mo ti wà lọ́la ìṣá ó ṣe o mi ìmọ̀ ṣá wọ́n tẹ̀ ní kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí mi ìmọ̀ ṣá wọ́n tẹ̀ ní kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí mi ìmọ̀ honestly so mi ìmọ̀ nǹkan tó ń lọ lórí social media yìí o to God who made me ṣé ẹ mọ̀ pé mi ò like amẹ́bọ̀ mo máa ń fèsì warrant mi ni mi ò mọ̀ pé Emmanuel arọ́pò pé Wasiu ti fi Emmanuel arọ́pò sílẹ̀ tó tọ́ is it true of us because I don't have time for the ó ti yẹ yín bẹ́yẹn bí ti ẹ̀ mo tẹ̀ ṣe gbọ́ ni lórí ọ̀dọ̀ màdámù kan bá tàtẹ̀ dárúkọ one mellow like that one mad woman like that. Ó mà ṣe o ẹ bá mi kọrin arò ó mà ṣe o. ó ti lọ àmọ̀rí àjíkẹ́ tí wọ́n ń pè ní ọ̀kí o. ó ti lọ ṣó ti lo àbẹ̀rẹ̀ ni why are you sympathizing with Wasiu ojú ló rójú ṣàánú mi mọ̀ pé nǹkan jálùwọ́ mi mọ̀ pé àjíkẹ́ tún ti lọ sòfà tí gbogbo obìnrin tí ó bá ti speak fún ní orí social media yìí tí wọn ò bá lọ wọn máa kú ni mi mọ̀ Ọlọ́run gbọ́ ta lẹni tó sọ nígbà tọ́lọ́run ò wí bẹ́ẹ̀ Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí bó bá lọ mi ò lè sọ ṣá ẹ lè mọ̀ pé mi ìmọ̀ bó ṣe gbọ́ ni mi ìgbọ́ ni ẹ jẹ́ àtúpọ̀ olówó lẹ́ẹ̀kan sí ṣe rí kinní ṣe rí ọ́ìlì yìí tó bá mọ̀ ìpójú ẹ gbogbo léèṣe ojú ẹ báyìí ó ti fall na my real face be this o ṣó ti yé bẹ́yẹn tó bá mọ̀ pé ó sì wà níbi éèjì tó ti wọ 70 but tó ti dàbí pé ó ti pé 100 years tó bá rí pé skin ẹ ti ṣá tó kàn dúdú bí tọ̀bọ̀ ra ilé ó good kò dẹ̀ wọ́n ó $30 àwọn olówó skin wọn bọ́ bá dúdú wọn máa dán tó bá pupa wọn rí ropoto tó bá rí ṣokoléètì gbogbo ẹ̀ máa rí báyìí ṣó ti yé bẹ́yẹn ẹ ra ilé ó máa ṣe iṣẹ́ tòótọ́ ni wọ́n ní Manuel arọ́pò pé Wasiu ti fi Manuel arọ́pò sílẹ̀ anyway tó bá wà ń bẹ̀ kò ṣe nǹkan kan fún wa bódẹ̀ lọ́nà ọ̀rọ̀ Ọlọ́run ṣe ni kò sí tó fi ń ṣèyàn ṣé ó ti yé torí àwọn tó lọ ní àwọn tó bá ń lé wọ́n lọ àwọn tó tún máa wá wọ́n á tún lọ so far tó bá jẹ́ pé wọ́n bá ti speak fún wọn lórí Facebook yìí lílọ ló máa ń kẹ́yìn wọ̀ yìí o àbí tán bá bú wa tán bá yájú sí wa lílọ yìí nì I can't stop laughing. Mi ò gbọ́. Mo rò pé wọ́n ń ṣeré ni mo ṣáà rí pé fídíò yẹn ò fly mọ́ bó ṣe máa ń fly tẹ́lẹ̀. Bóyá wọ́n dẹ̀ gbé pamọ́. But èmi ò gbàgbọ́ pé ó lọ. Ṣùgbọ́n tó bá lọ náà Ọlọ́run sọ fún mi. But tí bá ní k'Ọlọ́run sọ fún mi ó máa sọ fún but kò kàn mí pẹ̀lú ayé wọn torí ó lọ kò lọ.
Yorùbá ní ajákú ìkàrẹ́ oníkàrẹ́ ajákú mọ̀ lámì rẹ̀ àyèmí ìpèrán níṣẹ́ ṣé ìwọ ń tèmi gbà tó wà ń bẹ̀ ńkọ́ what happened to Wasiu I sympathize with him. Tí gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ṣáà máa ṣe sorry for the loss for Mr. K1 ẹ máa ṣe sorry for the loss tẹ́ ẹ bá tí gbọ́ ẹ kàn máa comment sorry for the loss nìkan ni the deal have been done the done have been deal. Say sorry for the loss now if you don't hear anything. If you say sorry for the loss, if you say sorry for the loss, then I tell you. Volume. One equals kí fún volume àbí kílẹ̀ ní no volume. No volume kẹ̀. Wọ́n mà ní fídíò yóò ní volume. Ó ní volume now. Kò ní volume báwo ṣe bó ń rí. Ó ní volume now. Kí ló dé? Sorry for the loss of yes. No, Mr. Wasiu ni wà ní sorry for the loss. Volume is good, okay. No, Mr. Wasiu ni wà ní sorry for the loss, sorry for the loss. Oh, sorry for the loss. Ẹ máa sọ pé sorry for the loss. So the volume is all right, okay? Ẹ sọ pé sorry for the loss. Sorry for when people are be more ó mà ṣe o. 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 Ayé dúró wọn níkà. Ayé dúró wọn níkà. Jẹ́ kọrin. Ayé wọn máa níkà o. Ayé wọn máa níkà o. Ẹ̀dá ayé wọn máa níkà o. Bàbá máa fi wá fáyé mú. Is it true or false? Lord, have mercy. Ẹ jọ̀ọ́, have mercy. Volume is okay. Sherifat, Princess Mojísọ́lá kọ́lélẹ̀. Kí ni yóò jẹ́ ká rí dáadáa? Okay, kúyẹ̀ lórí ẹgbẹ́ wa o. Mi mọ̀ pogun láyé ṣá bó ṣe mọ̀ sísì ni o ṣé òótọ́ ni àbírọ́ ẹni bá ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ rìn ṣé òótọ́ ni àbírọ́ ẹ gbà mí. mo ń bọ̀ jẹ́ tún gúgú ẹ̀ ṣé òótọ́ ni kí ni gúgú gbé wá ń sìn. Madam is a Google. Àwọn Google sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ẹlẹ́dàá mi o. Ọlọ́run. Ó yà mí lẹ́nu ó dẹ̀ dùn mí o. Ó dùn mí, 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 ó dùn mí. Ó dùn mí. Kí ló ṣẹlẹ̀ yìí? Kí ló ṣẹlẹ̀ yìí o máa dùn mí yeye Ẹlẹ́dàá adẹ̀pẹ̀ yín ẹ bá wa dáwọ́ ibi yìí dúró kéèyàn dédé fẹ́ ìyàwó kó màmá lọ́dún méjì o kí wọ́n máa kó jáde oṣù wa kí ni ká ti ṣe yìí sí ó màmá ṣe.
This is a great loss, yo. Àjíkẹ́. Mo sọ níjọ́ sí pé wùrẹ́ ló ń ṣe Àjíkẹ́. Wọn kẹ́ Àjíkẹ́ pọ́dún méjì àbí mẹ́ta. Tó fi kẹ́rù, tó fi lọ. Àjíkẹ́ níbi tó bá wà. Ṣó lè jojú ojú àpá lè jojú ara mọ́ ṣá. Ó máa ṣe Àjíkẹ́ mà ti kó kúrò nílé o. Wasiu Ayinde, sorry for the loss yo. Sorry for the loss yo. Ṣé ìlú tó lé ló jẹ́ kí ìyàwó kó kúrò nínú ilé? Àbí kí ló dé ni? Afẹ́fẹ́ kákọrin Èkìtì fún yín pé tó ní jíjẹ́ ti di góòlù lọ́jà ò ara mi. Ṣọ́ba yín lẹ́rù ni o. Àwa kúkú mọ̀ pé bí ò sí àwùfù kan tẹ́ ẹ bá fẹ́ fi obìnrin náà ṣe kíá bó ṣe kó wá ló ṣe máa kó jáde kíákíá. Àwọn àná ìtì lobìnrin ṣẹ̀jẹ̀ dàwọn láàmú kò sì lé wọn jáde ó yọ wọn lẹ́nu. This is a great loss yo. This is a great loss yo. I sympathize with my ex. I sympathize with my ex because on this social media he has married twice and all of them they are gone forever, mom. I sympathize. I sympathize. I sympathize. I sympathize with K1. If it is true, this is bad. It's a great loss. Are you sure? Alone. Alone, I can't stop. I can't stop. I can't stop. Mommy, daddy, look at me. I can't stop. I can't hold it. It's ever Ọlọ́run. Kí ló dé? Ọlọ́run, ogun wo leléyìí? Ogun wo leléyìí kéèyàn ní ìyá láyé kí ogun máa jà tó yìí? Ogun wo làwọn èèyàn fi jà kéwọ́n tó ti sílẹ̀ fún ọkùnrin lójoojúmọ́? Bó ṣe gbé wọn ló gbé wọn jùlẹ̀ kí ló dé? Tí obìnrin ti gé lẹ́ẹ̀rà lọ́wọ́ kéwọ́n Olúwa. Tó bá ti gbé wọn sókè báyìí gbogbo ìrà àdàbò àsọlẹ̀ ni. Ọlọ́run gbà wá. Ọlọ́run gbà wá. Àwọn olè síwájú rẹ̀. Ọ̀rọ̀ ẹbí là ń sọ tẹ́lẹ̀ àfìgbà tí ìyàwó tún kó jáde tó lọ káyà. Wọ́n máa sọ bẹ́ẹ̀. Wọ́n ní jíjẹ́ di góòlù lọ́jà ara mi. Wasiu wá ṣẹ́kúṣẹ́ o. Wọ́n ti ní kọ́ máa tẹ owó kọ́ máa tẹ owó mọ́lẹ̀ kọ́ máa fowó ṣe yàmàyàmá ní pátí o. Torí bẹ́ẹ̀ bó jẹ́ iṣu àtẹ̀wà ẹ̀mí kúṣẹ́ yìí o. Iṣu àtẹ̀wà. Iṣu àtẹ̀wà àbí mọ́ìmọ́ì àtẹ̀kọ́. Ẹ̀mí nǹkan kú nǹkan mọ́lẹ̀ jẹ́ bìrìpò. Lẹ́ẹ̀ máa ro ta pẹ̀lú ọbẹ̀ ẹja dídín. Ẹ wá ṣekúṣe yìí. Wá ṣekúṣe K1. Orí Èkìtì sọ pé jíjẹ́ ní góòlù lọ́jà ara mi. Ó mọ̀ bá mi lẹ́rù o. Bóyá múra ṣíṣe ní tèmi ti ká o. Ó bá mi lẹ́rù. Àìrí jíjẹ múyàwó kọ́ni. Ó bá mi lẹ́rù o. Big man lẹ́pẹ́ra yìí náà. Kí ló dé tí obìnrin máa kó jáde bẹ́yẹ tó bá máa lọ tó bá máa bọ̀? Kí ló dé? Ṣé ilé yìí kò tọrùn nílé yín ni? Kí ló ṣẹlẹ̀? Ṣé tòótọ́ ni Manuel arọ́pò tún ti lọ? Obìnrin ti gé léèrà lọ́wọ́ yìí. Ọlọ́run gbọ́ pẹ́ wá o. Àmọ́ pẹ́ wá. Mo mọ̀ pẹ́ mi wá òye. Mo mọ̀ pẹ́ mi wá dádì. Mo mọ̀ pẹ́ mi wá
òwe mo mọ̀ pé mi wá ènìyàn ká ṣe lóore tí báwo ló ṣe kọ́ lọ tí kò bá mọ̀ olubi ẹni èmi tó ṣe lóore kì í mọ̀ bóde yà sọ pé òwe ẹ ti sọ pé mo máa gbé gbà ọpẹ́ lórí gbogbo ọ̀tá mi mo máa gbé gbà ọpẹ́ àwọn tó ń gbóbìnrin lójoojúmọ́ tí wọ́n fi ọ̀pẹ́rẹ́sì àmọ́ tí wá dúpẹ́ lórí wọn o. Thank you, Lord. I can't stop thanking you. You are wonderful, Lord. You are excellent, Father. You are the King of Kings. You are the Lord of Lords. In those situations, you say we should give thanks to you. We sympathize with the person who chased the wife away. And maybe the wife chased them away or they separated. I sympathize because anybody that lost, they cannot see. Even when they see themselves, they will continue to ease over themselves. Even the people who died, they cannot ease over anybody again. But anybody that they rejected or they reject each other, they see themselves and ease, and another battle every day. From one battle to the other. They started well, but they end bad with shame. Daddy, me, I thank you. Nobody like you. Wọ́n fàwọn compress wà ní jọ́sí, wọ́n fọ́ká síbẹ̀. Orí wọn ò fọ́ká síbẹ̀. Wọ́n tún gbé mi wá, wọ́n fi oppress wa, ó tún fọ́ká síbẹ̀. Wọ́n ti ń gbé wọn ló fọ́ká sílẹ̀. Ó fọ́ká sílẹ̀. Ó fọ́ká sílẹ̀. Wọ́n ti gbé wọn àgbéjù sílẹ̀ lágbègbè léra. Bí wọ́n ṣe ń gé wọn ni wọ́n sọ wọ́n lẹ̀. Ọlọ́run ẹ ṣé. Àmọ́ pẹ́ wá. Ó yá mo mọ̀ pẹ́ wá mo mú yìn wá o. Gbọ̀pẹ́. Gbọ̀pẹ́ sà. Mo dúpẹ́ o. Àyìn lógo. Ní gbogbo ìgbà tá bá sọ báyìí. Wọ́n lọ́lọ́run rọ̀ wá ṣùgbọ́n ẹ ti wà lẹ́yìn ẹ jẹ́ kó mọ̀ pé Ọlọ́run rọ̀ wá. Wọ́n ti ẹ̀ sẹ́tù lọ́la ẹ ti kọ́kọ́ lé wọn jáde náà. Bí wọ́n ṣe létà wọn ti jọ́ sí náà létà wọn wá fún wọn ní wọ́n ní káwọn ọlọ́pàá Nàìjíríà bá wọn fún wọn ní oyè kan pàwọn ló ń taṣọ tó fà èjì. Ọlọ́run ẹ ṣe síbẹ̀síbẹ̀ alágbára Ọlọ́run àtayé agbẹ́yìn ga àṣeyín lọ́ba. Olúwa má jẹ́ ká mú bọ́ bá mi o. Ọba àbúbọ̀ ọgọ́ àbúbọ̀ Olúwa báwí ayẹ̀mí báwí ọgọ́ àbúbọ̀ báwí. Àìláyà ìbànújẹ́ rí Olúwa báwí 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 Olúwa. Ká máa gbọ́bìnrin ká máa sọ́lẹ̀ Olúwa báwí 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 Olúwa báwí. Gbogbo ogun kógun ogun gbé sọ́lẹ̀ Olúwa báwí 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 láyé báwí kò ní jà mí o lórúkọ Jésù Olúwa báwí 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 ogun kógun tó máa mú kéèyàn gbé tó máa sọ pé máa gbé fi wọn yé a ní òre ohun gbogbo dé kò ní tọ́jọ́ kò ní tó ṣu abẹ́ sí a ní kòkòrò ń já wọn jẹ ara máa já wọn méjèèjì jẹ Ọlọ́run ogun ni Olúwa ogun náà báwí 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 Olúwa bá ogun wí Jésù Olúwa wa Olúwa bá ogun wí Olúwa bá ogun wí. Olúwa bá wí Sátánì o jáwọ́ kúrò lọ́rọ̀ mi o jáwọ́ kúrò lọ́rọ̀ ayé mi kẹ́ má máa gbé obìnrin kẹ́ máa gbé sọ sílẹ̀ o Olúwa bá wí Sátánì wọ́n sọ fún ẹ kó jáwọ́ kúrò lọ́rọ̀ mi o kó kúrò lọ́nà mi o kò jáwọ́ kúrò lọ́rọ̀ ayé mi kò yé máa díje gbé obìnrin kó máa gbé tì o àgbétì ní gbogbo àwọn tó bá ń gbógun
gbógun tì mí àtàwọn tó bá lọ́wọ́ ní ikú tó pa bàbá ọmọ mi sẹ́ gbogbo obìnrin tẹ́ ẹ bá ti gbé àgbẹ̀tì lẹ́ máa gbé àgbẹ̀tì la máa ń gbégi eléra o àgbẹ̀tì ilẹ̀ ó máa gbóbìnrin kò sẹ́ni tó máa wọlé yín tó máa ní fọkànbalẹ̀ o àgbẹ̀tì lẹ máa gbé igi eléra yín káàkiri o àgbẹ̀tì 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 igi eléra àgbẹ̀tì àgbẹ̀tì igi eléra àgbẹ̀tì àgbẹ̀tì igi eléra àgbẹ̀tì. Olúwa ṣe mi ò kọrin Èkìtì ẹ̀ ń dáadáa. Àṣàdúrà ìsọjí wà o ìsọjí orí afẹ́fẹ́ ẹ̀yin tẹ́ máa ń ṣe ìsọjí orí afẹ́fẹ́ a ní ìdàdúrà o tẹ́ bá ti ń gbọ́ nǹkan tó bá ń ṣe èèyàn ọgbọ́n kan ókè àgbẹ̀tì ìgèlèrà àgbẹ̀tì ìgèlèrà àgbẹ̀tì àwọn kan tó bá tún fẹ́ àwọn kan sì náà wọ́n máa fẹ́ láàrin wọn ìgèlèrà ìṣe carry and drop àbí ìṣèbí English ẹ̀ nìyẹn àgbẹ̀tì là ń gbé ìgèlèrà ìgèlèrà. The tree of the hands is carry and drop. You carry it and drop it. Gbàtọ́ jẹ́ pé àwọn bad luck woman ló máa speak fún wọn. Bad luck anointing orí wọn. Anointing orí wọn yẹn máa ń fọ́lé ni. Kò sẹ́ni tó bá speak fún. Tó bá gbé pé ọmọ mi gbádá, ọmọ mi àwo ilé ẹ̀ máa fọ́ kánà ní etí ò tí ì fọ́ ó ń bọ̀ ẹ máa rí very soon. Àwọn anointing tó ń fọ́lé àwọn tó bá máa speak fún yín àwọn godmother yín àwọn speaker yín Ọlọ́run ló yàn fún yín ó ti yé níta bá ti tọ́ sínú máa fún yín àgbẹ̀tì ní gẹ́lẹ́ra it's quite unfortunate it's painful anyway. Ní ìgbọ́ mo gbọ́ tí kí lorúkọ ọmọ yẹn ń sọ látijọ́ ìbọn owó rẹ pé irọ́ ló pa bóyá kò sọ tiẹ̀ ṣe fẹ́ pàwọn èèyàn máa ń jam tó kọ́ bọ́dà pé èèyàn máa ń yọ̀ sí ìṣùgbé èèyàn ṣé ti yé bẹ́ẹ̀ bá tiẹ̀ bọ́lọ̀ bá ti lò wá láti sọ̀rọ̀ tó bá ti wá sí ìmúṣẹ náà á kọ́ máa wò ni ṣé ti yé ẹ̀jẹ̀ kára tù mí ẹni tó bá ti jí nǹkan mi ẹni tó bá ti gbé kàkà kí ọba kò síbi tó ti fẹ́ fún ẹni tó bá ti àwọn Yorùbá ló máa ń pòwe Ọlọ́run má ṣe mí ló tó ṣì wọ́n lẹ́nu tó bá ti gbé tó àkíní kan tó lò ṣe ó gbé ta láròyé yìí mọ́ bọ́n ṣe ń pa òwe yẹn ó ṣe bí tó fún ọmọ àgbàlagbà òwe. Ìmọ̀ràn mi rèé o ìmọ̀ràn mi rèé fún gbogbo fún ẹni tó bá ti ń gbé àjàjà ẹni tó ń ṣẹ̀ ló gbé tó máa ń gbé nǹkan sọ́lẹ̀ tẹ́ bá ṣì ní ìyá ẹ lọ sábẹ́ ìyá yín ẹni kan gbàdúrà fún yín torí ìbínú ìyá èèyàn tó bá wà lórí èèyàn ó máa ń jẹ́ kó bí obìnrin a máa sọnù kì í ṣe rà ó tó bá ti jẹ́ kó gbé obìnrin kí nìyẹn kò ń bóbìnrin ṣe ọkùnrin ló máa ń bájà bẹ́ẹ̀ ni bóyá o ti ṣe ìyá ẹ̀ nígbà tó wà kékeré tó ṣe tó fojú ẹ̀ gbọ́dọ̀ bóyá o sánlé o lọ gbé lọ́dọ̀ àwọn èèyàn tó ń sá kiri tó dàyà yẹn láàmú tó wá ṣe tọ́gbà tó wá lọ jagbàmí tó wá rè pé o máa kọ́lé tí wọ́n pláṣà dáadáa fún ìyá pé inú wọn lè máa ìyẹn tó bá ti ń gbàdúrà fún ìgbẹ́ máa lọ bá wọn ní pé lórí ìyẹn o torí tí wọ́n bá kú báyìí ẹ máa gbé ni o ẹ dẹ̀ máa sọ lẹ́nu gbígbé yìí nìkan àwọn èèyàn dẹ̀ máa sọ pé wọ́n fẹ́ bá yín gbogbo tẹ́ bá ti fọ báyìí náà kò sí nǹkan kan sí ó ti yé yín. kéèyàn ṣe wedding kí wedding èèyàn méjì kó tú lójú níbi báyìí eléyìí tí ò tẹ̀ tí ì pẹ́ yìí àdúrà oríṣiríṣi so Ọlọ́run ò kí ń gbọ́ ti yín àdúrà olódodo náà ló ṣiṣẹ́ agbára lágbára Kristi àdúrà olódodo ṣe agbára kì í ṣe tẹnu èmi ò lè má rí báyẹn ké mẹ ní 2 years kéèyàn kan wà láti kò tiẹ̀ ní pé 3 years kó dédé fọ́ no child for the marriage. Naughty
ṣé bí marriage ṣe máa crash kí ló dé tẹ̀lé sọ marriage dàbí kú. Anyway, tẹ́ bá dẹ̀ fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ó ti yé àwọn wọlé lé oh excuse me first àwọn òrè lè sí yẹn ọmọ lè sí yẹn wà Tolu check this thing ọmọ lè sí yẹn wà ọmọ mi ní ó ní code mo fẹ́ kó yí check it quickly love you darling love you ọmọ Olúwa ló ṣe yìí fún mi Ayọ̀mídé ọmọ Rọ́mọkẹ́ Olúwa pọ̀ lórí mi mi mọ̀ pé bó ṣe rí mi ẹbí ò ti rí pé mi ráwọ̀ èèyàn lébi àwọn àná ìtì ẹ̀ àṣìgbé ó yá jẹ́ nkọrin Christian sí as a Christian as a child of God. Bùrọ̀dá sí ìsá tó bá fẹ́ lọ́kọ tó bá fẹ́ láya ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ́ o fún àwọn èèyàn gidi ni o má ṣe wo ẹwà mà ẹwà náà wà ní ẹwà orí kìíní dárúkọ náà bàbá wa olóko lẹ́yìn but bí Àyìndé kéwọ̀n ń gbé ìwọ náà tí ní tẹ náà olówó obìnrin mi ti ẹ̀gbọ́ òyìnbó tẹ́ ẹ sọ bóyá English rẹ̀ kọ́. Àṣìyàn ìyàwó kì í ṣe ohun tó dára àṣìyàn kéwọ̀ kì í ṣe ohun tó sunwọ̀n níṣe ló dàbí ọyún inú egungun o àwọn tó ti kàn ló lè ròyìn ọ̀kín tó ti kàn ló lè sọ ó jàre ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ o bùrọ̀dá sí ìsá tó bá fẹ́ lọ́kọ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ o má ṣe wo èrò àti gbogbo ilé tí wọ́n bá fi wọ̀ ẹ́ àti gbogbo àwọn ọba tí wọ́n bá ní wọ́n mọ̀ má ṣe wo bùrọ̀dá sí ìsá tó bá fẹ́ lọ́kọ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ o má ṣe wo ẹwà bí wọ́n ṣe bóra fò bí òyìnbó pótókí tàbí èyí tó bá tiẹ̀ wá sọ wípé àwọn lówó ni àwọn tó ti wó nǹkan wọ̀nyí tí wọ́n gbogbo wọn pátá ló sì kábàámọ̀ o bí ilé tí wọ́n bá gba ilẹ̀ onílẹ̀ tí wọ́n bá fi kọ́lé sí àti gbogbo nǹkan oní nǹkan tí wọ́n bá ti jí pé wọ́n wá ṣetán wọ́n ní wọ́n fẹ́ gbé wọn jókòó sórí wọn kò wá nílé ṣe é ṣe ò láàyè yìí àgbétì ìlàsì máa ń gbégi eléra ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín o ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n ẹ má ṣe tí àwọn wọ̀nyí ń ṣe kéwàánú títí fi máa nu ẹ lára pò sílẹ̀ ó tún ti di bàbá ń dágbé o ṣé Emmanuel rọ́pò báwo ló ṣe ń fèlè báyìí ọ̀kìn lọ a sọ fún yín níjọ́sí pé ọ̀kìn ò ní lè fò rárá ọ̀kìn ti báyé àwọn àgbà yahoo jẹ́ ọ̀kìn lọ. Ẹnikẹ́ni tó bá ti yan godmother òfò lórí social media yìí àjàjà àwọn ìyá tó jẹ́ wípé wọ́n máa ń ba yí ọmọ ọlọ́mọ jẹ́ tí wọ́n bá ti ba yí ọmọ ọmọ jẹ́ táwọn ọmọ kan bá sí wírí wọ́n fẹ́ kí gbogbo ọmọ yàwèrè gbogbo yín pátá tẹ́ ẹ fi wọ́n ṣe godmother ẹ̀yin tẹ̀sí wà nílé ọkọ gbogbo yín pátá lẹ ó sọ ọkọ nù ọkọ máa rí yín sá ẹ̀yin náà máa rọ́kọ sá gbogbo yín lẹ máa digi eléra anointing ó máa ń flow ní látòrí títí lọ dẹ́sẹ̀ bí ẹ kò sì fi ọkọ sílẹ̀
ọkọ yín àlégbò lẹ́gbò tẹ́ bá tún fọkọ sílẹ̀ ẹ máa ṣọ́ra o tàbá láìpẹ́ láì jìnnà sí bíi pé kí Emmanuel arúkọ kó légbò kí àwọn tìbí náà kan légbò so ti yé anointing start from head to toe ó ti yé bẹ́ẹ̀ ilé tó bá ti fi tọ́mọ ìrì ló máa ń wò dànù yamakata àbí yamarita àbí kí wọ́n máa ń so mọ́ọ̀dì wọ̀nyẹn táwọn godmother wọn máa ń rà fún wọn tó máa ń tà fún wọn you cannot use it tó bá so ó máa já ilé tọ́lọ́run ò kọ́ kò sẹ́ni tó lè kọ́ ilé tọ́lọ́run ò bá kọ́ kò sẹ́ni tó lè kọ́ èyí tẹ́ kọ́lé sórí yanrìn òjò tí kò tí bẹ̀rẹ̀ òjògo atẹ́gùn kò tí bẹ̀rẹ̀ òru lásán ló sì wà ó ti wó it no be small thing it's a great loss anyway. As well. Okay. Kí orin Ìjẹ̀ṣà kan tún lélẹ̀ tó bá fẹ́ ṣe ìyàwó náà máa ń kọ. Ṣé orin Ìjẹ̀ṣà ní àbó ní àkókò náà ní àkókò ni wọ́n ti kọ́ ń gbà yẹn. Torí bàbá mi ó fẹ́ Ìjẹ̀ṣà, ó fẹ́ Èkìtì. Màmá Ìṣẹ̀gbà, màmá Àgbàdo, bàbá rẹ̀ ó ìmárí ọ̀chọ́kọ̀ Èkìtì ṣọ́kọ̀ àkókò oríkì bàbá mi ni. Ó ní ọ̀kìlọ̀ lọ́jà ẹyẹ. Ọ̀kìn lọ lọ́jà yẹ ọ̀kìn lọ lọ́jà yẹ bọ́n ṣe kọ́ mo ti fẹ́ kọ́ yìí ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ǹjẹ́ mi ráyà mi o àyà mà ti lọ ọ̀kìn òkì ń ṣe lọ́jà ẹyẹ mọ́ o ǹjẹ́ mi ráyà mi o jèmìrì ǹjẹ́ mi ráyà mi ọ̀kìn lọ lọ́jà ẹyẹ. Ọlọ́run kò dáa kí ọmọ àjèjì sí ìbànújẹ́ èèyàn bọ̀ tí kò ṣe fà sáyọ̀ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ kíkọ́ nígbà tí ọba tó bá dìde bá lóun ṣọkọ òkè báwo ni oh God ní orí yẹn ọbẹ̀ náà máa igi ó bá fọ́ igi mórí mọ́ ìgbé tó wà lórí ọ̀kì tó pè ládé kí á ló máa ṣí sọnù ó ṣí anyway mi ò mọ̀ rò bóyá irọ́ ni wọ́n pa o àwọn CNN àwọn godmother yìí ló ṣe ẹ̀sọ́ sí confirmato ó di mélòó lórí Facebook ó di mélòó discourse ti pọ̀ ó di mélòó ta lọ̀gá báyìí Ọlọ́run lọ̀gá ta lọ̀gá báyìí Ọlọ́run lọ̀gá never see anything you don't know it yet So not true. Now it's not even ọdún wo ni wọ́n ṣe ìyàwó yẹn. Kò síná púpọ̀ lára ìyàwó yẹn nìyẹn. Kò gbógo púpọ̀. Ògo ni wọ́n ti lògo ara ẹ̀ tán. Wọ́n ti upload ẹ̀. Wọ́n ti tì sígbó. Tì sí kànga. Bábú ògo lọ́ngògo. Wọn ò rí kan sọ́ọ̀kì púpọ̀ bábù ògo small ògo bíntín wọ́n fi sọ́ọ̀sì wọ́n fa wọ́n kò wọ́n kí ló fẹ́ fún iṣẹ́ kòkòrò wọ́n fẹ́ máa fa gbọ̀n sí sí kànga no bábù ògo bábù lùkùdì. Babu kudi, babu lukudi, babu kudi, babu lukudi, babu ogo lukudi. Ó ga o. Ogun wà láyé o. Jẹ́ ń tún kọrin Mike Wade ń bí. Èmi ò mọ̀ pé tí ogun láyé o. Mo ń bọ̀. Mbá má ti múra sílẹ̀ o. Orin kíní tó orin Chris Daniel tó jáde yẹn pé my head dey hot kikiki they don make me until for pa come on your face is darling come on me understand orin yẹn fi sétí mi kí n tẹ gbọ́ mi ò fẹ́ jẹ́ kó ba fídíò mi jẹ́ my head dey hot kikiki they want to fi yẹ pa. I'ma move on. Another girl is coming. No time for waiting.
ga o olóṣó ọkùnrin ṣé kò lè bá visit rẹ I tell you aṣọ owó àṣẹ orí yẹn your face is dulling no time for love my God ìwìn ọmọ ìwìn èèyàn wow that's terrible ó ga tiẹ̀ o ẹ ṣáà jẹ́ tẹ́yẹ̀ ẹ ṣáà ṣe sorry for the loss ẹ bá ti wọlé ṣá. I don't know. I tell you I don't know. I tell you I don't know. Let me read this one is stuck somehow. Your face is dulling. Ẹ gbà wá. No be small thing o. Mi gbọ́ kele mọ̀ pé I know dey. You see I don't dey ma ti sọ pé Baba already has an introduction with another couple of months ago. Àrí yẹn ẹ jẹ́ àrí àti rí ẹ jẹ́ àrí gbọ́ tó bá tún ti ń play lórí social media náà ó tún máa lọ náà ni lílọ ẹni àgbétì lágbègélé rẹ̀ bẹ́ẹ̀ ni ó ga o bàbá ta ló ń jẹ́ bàbá dára sí mi who is bàbá are you referring to K-Wonder lọ say okay you quickly delete it you giving information why is you guys are afraid after commenting you quickly delete it ẹ dúró náà ẹ gbé àyà sí ẹ gbórí sí àmọ́ ga o abájọ mi ò rí fún àwọn pítọ ẹ náà kó máa ṣe fẹlẹńgẹ kiri ó ti expiring date ti dé bá wọn ó ga o dàbí àlá èyí tó ń gbé yẹn náà ó máa tún lọ náà ní lílọ inú ta ló ń fẹ́ fi jọ tó wọ́n bá lọ wọ́n máa lọ ní lílọ ló máa ń kẹ́ ìbò yìí lílọ yìí nìkan má lọ báwo àwọn tí ò yẹ kó lọ ti lọ so kí làwọn wọ́n máa lọ lílọ yìí nìkan ìgbà igi ni ó dọjọ́ tó bá ti ka ìgbà yẹn tí wọ́n bá lè dúró sáyé ka ìgbà ẹ mọye gbà ẹyọ ìgbà igi ni nǹkan tó fi ṣe nìyẹn ìtọ́ni tó fi ṣe nìyẹn tó bá dẹ̀ ti fẹ́ tó bá wá ètùtù ẹ̀ wọ́n máa ra mọ́tò 300 pieces brand new cars lọ́dọ̀ mi wọ́n á dẹ̀ fi $5,000 lórí mọ́tò kọ̀ọ̀kan ní ó tó ló máa tó set os bí kan ṣe ń bírèkì nìkan wọ́n máa bírèkì ó ti yé he has the introduction if you have any introduction he will show you we have not seen that anyway ṣá bóyá wọ́n fẹ́ fi ṣe láti tún pa kéèsì rẹ lórí social media yìí náà ni láti jẹ́ káwọn èèyàn tún gbàgbé ọ̀rọ̀ yẹn because everybody normally bring their stories to bring down to just to be trendy on social media àwọn oògùn ilé olóògùn wọn máa ní kọ́ máa ṣe bẹ́ẹ̀ ó ga o if na social I sorry for him o I'm sorry for everybody both left and right sorry for to bá rí they are not my enemy they are not my friend it's here but at times people and these days I tell you I do tell you that if any of my my enemy or the people who wage war against me if they do evil to me if they have problem now those who have done evil to me before they have problem now
I'm going to mock them. Okay, the baby is an American lady. And maybe because they stopped Wasiu not to go to America, it's possible he's looking for somebody from America. But it's banned. It's, okay, even if you marry an American person, you cannot go to America. Why are you giving the information and you are deleting it? In America. Is it the first time he has America? He has children in America now. He has children everywhere. He has women everywhere. But they banned him in America. It's just like the Yaoshito men. No, they banned them in Canada. They cannot come. It's a pity, anyway. It's a pity. They both husband and wife. See, ìbínú Ọlọ́run ni. Lára àwọn ìbínú Ọlọ́run yẹn. Èèyàn bá rí owó tó jí gbé tó gbalẹ̀ onílẹ̀ tó ṣe kò yẹn tó bá ó lè jí owó kó gbé dání. Ìyẹn ò mí pé no me favour. But tó bá fẹ́ sọ pé favour, who find the favour? Only a man that find a good wife obtain favour from the Lord. But when you find the one that you'll be dropping one bus stop to the other, it's not a favour. You need to go and ask for favour. Tell him, those of you carry the news come to this platform, go and tell him to look for favour and tell God to grant him favour. And have the fear of God and repent from a sin. When somebody sin every day, even God self, God tire alone. He tire God. Baba God do fẹjọ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n no kò lè irọ́ wọ́n bẹ ìṣù náà sí pé wo go àmẹ ìwọ ìṣù ìwọ àti ẹ̀yìn because some children like this the Lord used to release them for Satan pé ṣe we want to go with Satan and everything about Satan just release them for Satan like that. It's quite unfortunate too. I pity and I'm sorry for him. Okay, somebody said the man should just stop marrying people. Let me see. The message, this one. Only this man should just stop marrying by force. He should just keep his girlfriend and change them for even like bata. Okay, it should be okay, yeah. Macro Ade on Facebook. Okay, some people are commenting on Auto Success Olasha. I'll be looking at it here. Only she just be changing like butter. Okay, you want him to even all right. Okay, they say you should just be keeping girlfriend. I'll be changing it like butter. Okay. Some people here. Okay, let me read your comments. Only how are you, ma? I'm fine, yo. Akitoye. Opeyemi, I'm okay. How are you too? How's your family? Ọkọ yín ò ní sá lọ o. Tó bá jẹ́ obìnrin mi, lomi liyin. Ọkọ ò ní wọ́n ní gbé yín sọ́lẹ̀ o, ẹ ní ti kelera o. Àwọn àìsàn tó máa ń ṣèyàn tó máa mú kẹ́ máa sọ̀yàwó lẹ̀ kò ní bá ọkọ yín o. Ọkọ yín ò ní ti kelera, yín ò ní ti kelera o. Ó ti yé yín. Ìbínú Ọlọ́run ò ní dé bá yín o tó bá máa mú yín sọ̀yàwó nù kẹ́ máa sọkọ lù o. There is a volume. Okay, ẹ ṣe ẹ̀yin náà o. Timberland àbí kílẹ̀ porúkọ aya yín. Àbí Tampit. Ó ga o. Orúkọ yẹn ṣé òyìnbó ni àbí orúkọ English àbí orúkọ French àbí Yorùbá àbí orúkọ ìlú wo ni. Amen. Orúkọ ẹnìkan ló tó Ọlámẹ́ Ọpẹ́yẹmí. Okay, money o. Nílùú wo lẹ ti ń pè wá ẹ kalẹ̀. Ẹ̀yin ní money á kí yín gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ wa. Ma, do you use madam? Do you see madam who is out? Orúkọ tó dá mi yẹn wèrè ló ń jẹ́ bẹ́ẹ̀ tèmi mọ́ o. Ọmọ kan tó wà ní Su ní Ìbàdàn náà máa ń pè lórúkọ tó dá yẹn mi ìfẹ́ dá ń bí. Orúkọ àwọn indignity and decency person la máa ń dá àkíndórúkọ àwọn èrè òsì wọn èèyàn. Àgbàlagbà tó sọ mọ́ ọ̀nà sígbó. Àkíndárúkọ wọn bí good example làwa jẹ́. Ó ti yé yín mẹ́yẹn. So má dárúkọ ẹnìyẹn bí tó bá tún dárúkọ ẹ̀ mo máa block ẹ o. I say mommy who ṣé mommy ẹ òsínwín ni mommy ẹ kẹ ìwọ tó yàn yá yẹn òsínwín ni
òsínwínì ìwọ tó yan ìwọ tó dárúkọ kíní síbí yẹn òsínwínì ìyá ẹ̀ yẹn o àwọn ìyá tó ń tẹ́rí sí lábẹ́ nìyẹn ló fọ bá lọ́ọ̀kì mọ̀dà ni wọ́n fi ṣe ìyá yẹn ó ní what happen mà lọ́bẹ̀ lọ́wọ́ Google o mo fẹ́ report comment ẹ̀ yìí mo fẹ́ report comment ẹ̀ harassment and bully ló ṣe fún mi o mo ti report ẹ̀ don't come don't make you see that one is talking ó ní pé òun fẹ́ bá yan ṣọ̀rẹ́ ta ló fẹ́ bá wèrè ṣọ̀rẹ́ ayé bá ń sin mi àmójú ẹgbẹ́ náà àwọn ta nìyẹn àwọn wo aláàrẹ̀ ọmọ aláàrẹ̀ èwo ni ẹnìkan lọ́mọ aláàrẹ̀ ló wà bí ọmọ aláàrẹ̀ ló wà èwo ló tún jẹ́ ọmọ aláàrẹ̀ ni ọmọ aláàrẹ̀ òkè ọmọ aláàrẹ̀ ni wọ́n òkè bọ́tí Ayinde kí wọ́n ń sà gbé ìwọ náà tì ní tẹ́ wọn ojú owó obìnrin olóṣèlélẹ̀ ìwọ ọkẹ́ ó mọ nǹkan kan ó mọ story ni you no know anything dídínrín débi ogun ayé máa bá yín jà ẹ máa pè ní ojú owó obìnrin ojú owó ọkùnrin ẹ̀yin tó gun ayé ń bá jà ogun ayé mà ló ń bá yín jà ẹ̀yin yẹn àti ètò ẹ̀ ti ní ọdẹ orí èwo làbọ̀ ẹ̀yin kẹ̀ Mrs. Bola egun your LD is next kó sì lọ I really love you vibe remain blessed thank you jare wọ́n tó ní kí n wà remain blessed yẹn God bless you Michael Ade on Facebook àwa ni à ń jẹ ní orí ẹ̀ lákọ́ Michael Ade ti lọ àwa wà láyé the man should go okay mo ti okay gbogbo yín ọdún náyọ̀ ọmọ ọdún túgà ìjẹ̀bú làwọn ilé bá ti ń gbọ́ tu ọdún yìí náà nìkan. okay you say ọmọ lè sí yẹn wà ọmọ aláàrẹ̀ okay ọmọ aláàrẹ̀ okay ọmọ aláàrẹ̀ ti sẹ́ o èmi ò mọ bó ṣe mi mọ o ti sẹ́ o ẹ má jà fi tí ò dá ṣeré o mo fẹ́ polówó ọjà sórí òróró ta fẹ́ polówó oil ni mo fẹ́ polówó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀hẹ́ ṣó ti yé yín you see this oil tójú ẹ̀ tó bá dà pé ó fẹ́ máa ní àwọn ojú tó dà pé ó fẹ́ máa ní plaster gbogbo ìsàlẹ̀ ó ti yé bẹ́ẹ̀ tí ìgò ẹ̀ ti di tí obìnrin mò ń bá sọ̀rọ̀ o ṣó ti yé sórí bíbà tó ní bíi pé báàjì ojú ẹ̀ tó dẹ̀ tí wọ 80 years ló ti yé pè mí fún ọ́ìlì ṣó ti yé ọ́ìlì eléyìí ó ti yé ṣoré léyìí tó bá rí pé ṣé mọ̀ pé dúdú yàtọ̀ sí dúdú orin barista yẹn báwo ló ṣe kọ́ mi. mo ń bọ̀ náà mo rántí orí ìrántí àwọn orin wọn orin àwọn orin ayé orin kìíní yẹn mọ́ ìrántí mọ́ sórí tí èèyàn bá tó bá dúdú is beautiful when you are black kò ń ṣe kí dúdú ẹ̀ máa wò ràkọ̀ràkọ̀ bí ìsàlẹ̀ pọ́ọ̀tù ó ti yé tó bá ní dúdú is nice kò ń ṣe kókó máa wò ràkọ̀ràkọ̀ bí ìsàlẹ̀ pọ́ọ̀tù tí wọ́n fi gi ẹmọ pọ́ọ̀tù tó ń gbé sórí igi iná igi kó máa lò ràkọ̀ràkọ̀ tó yẹ pé tó bá fọwọ́ kan dúdú ẹ̀ báyìí gan wọ́n fẹ́ lè kó èédú kó lára ẹ̀ ó ti yé báyìí kò dọ́ni ó kó dọ̀tí jẹ àwọn dúdú tó kó dọ̀tí jẹ tírú skin ẹ bá jẹ́ dúdú tó kó ìdọ̀tí jẹ pè mí fún àwọn orun kan báyìí ó ń gbọ́ tí skin ẹ bá jẹ́ dúdú tó kó ìdọ̀tí jẹ tó yẹ pé tó bá fọwọ́ kàn ẹ̀ àjàjà kó tún wá lọ máa ṣiṣẹ́ bí ìdọ̀tí ó ti yé bẹ́ẹ̀ kó kó eruku kó kó wòṣòwòṣò pè mí fún nǹkan báyìí ó ti yé bẹ́ẹ̀ pè mí ẹ ṣe jàre tó bá ti jẹ́ pé ọmọ máa fọwọ́ kàn ẹ̀ báyìí ó ti yé bẹ́ẹ̀ ó rí bí mo ṣe ń fọwọ́ kàn bí báyìí sí sórí pé kò sí dúdú tó pé kò sí dọ̀tí tó bọ̀ lẹ̀ ṣùgbọ́n tó bá fọwọ́ kàn dúdú ẹlòmíì
ìdọ̀tí á máa gbọ́lẹ̀ báyìí á máa wò ràkọ̀ràkọ̀ á máa wò ràkọ̀ràkọ̀ bíi pọ́ọ̀tù tán fi dáná ogi tipẹ́tipẹ́ pè mí fún ọ́ìlì ṣó gbọ́ nǹkan tí mo sọ pè mí fún ọ́ìlì yìí ò ń gbọ́ ọ́ìlì ni o tó bá rú ẹ lójú pé ọ́ìlì ni but oil wọ́n pè oil moons ṣótìrí mo fẹ́ tẹ̀ kó rí o ṣótìrí. Shotiri. Ah. Shori, do you see? Shori abori. You see something abori something. Ori abori. Ra ilé kó fi tú àwọ̀ ṣe. Àwọn tó bá ti lówó, ó ń gbọ́. Kò ṣe pé kó lọ máa gbé kí ló dé tí wọ́n tún jábọ́ báyìí. Kò ṣe kó máa lọ kó kì í ṣe gbogbo àṣẹ pé kò ṣe gbogbo àná lè máa kó fake designer jọ. Try kó wọ fake kì í ṣe gbogbo àlè máa kó fake designer jọ. So ti yé yín ẹ̀ kò ṣe gbogbo gbà. Try láti tọ́jú ara ẹ̀ nígbà míì. Ó ti yé bẹ́ẹ̀. Wo skin ẹ̀ kó tẹ̀ tó bá wọ skin ẹ̀ kó máa dún. Ó máa dún máa dúdú bí kóró ṣe tó bá dẹ̀ máa pupa ẹ pé kó rí roboto. Ó yá black and dùsì aya tó pawó tó fi ń tọkọ lọ́rùn nínú ilé o. Òwúrọ̀ ọ̀la àwa o. I rest my case. Oh, mo rí second sí o. Ṣó ti lọ ni. Ó ti lọ ṣá. Ọdún ọmọ mi ní code. I don't want to go into the code again. Ìyẹn bó ṣe jẹ́ ẹni tí bàbá mi ní ẹ bá mi kí títí yé bẹ́ẹ̀ ẹ bá mi kí má ṣe o but bẹ́ẹ̀ tún ṣe sọ pé ní 2 weeks ago tún ti láyé iṣẹ́ ìlọ ṣe introduction mi ó tún bá fún mi it's not good because he has a lot of children that need to be doing introduction àgbọ̀ pé gbogbo àwọn ọmọ wọ̀nyẹn obìnrin kan lọ́kọ̀ọ́ kan ṣe Ọlọ́run kó gbà wá Ọlọ́run má jẹ́ ká ní àwọn bàbá tó jẹ́ pé wọ́n kàn fẹ́ ja gbogbo ayé ọmọ wọn má yé ṣá ó ga o mo dúpẹ́ tèmi o ìgbà míì tó Ọlọ́run bá ń ṣe dáadáa máa ló ń ṣe burú Olúwa ẹ ṣé o Olúwa ẹ ṣé o it is well anyway no problem ṣá. Àwọn òráyè àwọn òkín dárúkọ àwọn olóòrùn bí o iṣẹ́ tá máa ń ṣe bí iṣẹ́ àwọn èèyàn gidi àwa ti connect àwọn èèyàn gan ọpẹ́lọpẹ́ àwa ń gbà yẹn náà irú Ọlọ́run èmi náà Bọ́lá Ọlọ́run dáríjì mí o dá pé mi náà ni mo dá ogun tó ja bọ̀bọ́ yẹn náà kò tó yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o Ọlọ́run fogun jà wọ́n gan torí mi Ọlọ́run ẹ ṣé o dáàdì mi mo dúpẹ́ fún yín o ìkúnlẹ̀ mẹ́rẹ̀ o mo dúpẹ́ yín o mo dúpẹ́ o Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ti wo lómi súnmọ́ tì Ọlọ́run gbèjà kẹ́rù òbò níjà ìjẹ́ akọ Ọlọ́run ògbèjà kẹ́rù òbò níjà Ọlọ́run jà fún mi gan o pàtó Ọlọ́run máa ṣe fún wọn ó kàn tì wọ́n lọ sábẹ́ àwọn tó máa fàyè wọn gbolẹ̀ ni wọ́n fún wọn lówó wọ́n tó fojú wọn gbòló yá rí ojú ẹ̀ mọ́ kùtà rí ó yá wọ́n tójú wọn di iṣu ewùrà tó fi ń ṣe ìfọ́kọ́ àti èbìrìkù wọ́n rin ó yá ẹ̀rín mojú ẹ̀ mọ́gi ẹ̀rín wọ́n rin oṣù wọn mọ́ bẹ́ẹ̀. I laugh oh I laugh my enemy tó bá jẹ́ tòótọ́ anyway ṣá ọjọ́ tẹ́nìkan tẹ̀ kọ́kọ́ sọ báyìí mo kàn bínú block ọmọ yẹn ní pé ẹ̀ ti kí ló dé gan tó ń bá ti bá yín sùn ṣé tó ẹ máa wíṣì ẹ̀ báàdì gbogbo yín tó ń bá ti ṣe kà fún ẹ máa wíṣì wọn báàdì àbúrò máa wíṣì wọn gùdù náà wọ́n máa tún níṣan sí tẹ́ bá dáwọ́ ogun tí wọ́n bọ́ ṣe dáná owó ogun ti ẹ̀yìn náà agbára wọn máa reduce díẹ̀ ẹ dáwọ́ ogun tàwọn tó bá dáwọ́ ogun tì yín ìyẹn náà lèmi fẹ́ máa bá wọn ṣe ń sìn ò kì í ṣe rọ́ o ó ti yé bẹ́ẹ̀ kò dẹ́ ṣẹ̀ṣẹ̀
ó ti yé tó bá ti fún wọn ní fọ́ tó bá fọ́ létí ọ̀tún kọ́sọ̀ sí tí wọn tó bá ti kọ méjèèjì tó ti gbá méjèèjì ibo ló tún kù ṣé ó fẹ́ kán fọ́ imú ẹ̀ ni àbí wọ́n fọ́ ẹ lẹ́yìn kán fọ́ ẹ lẹ́nu kán fọ́ ẹ ní pàkọ́ ojú etí méjèèjì wọ́n ní tó bá ti gbá méjèèjì ó ti tán ó ní ìwà tẹ́tẹ́ ti gbá kan wọ́n tún kọ̀ kejì ti yẹ tún gba ibo ló tún kù kò sí ìjọba yẹn tó bá tún fẹ́ gbọ́wọ́ wá ẹyọ ọgì tiwọn kẹrin náà fi ge fọ́ etí wọn méjèèjì ìyẹn bó ṣe jẹ́ akú gbogbo bó ṣe ń lọ o gbogbo àwọn tí FCC ń wá Ọlọ́run jẹ́ kí wọ́n rí wọn tí Àbújá já pólíìsì ń wá Ọlọ́run jẹ́ kí wọ́n rí wọn o ẹni tó bá dẹ̀ ti ń sọ pé òun lówó ẹ̀jẹ̀ bá wa yá Nàìjíríà lówó o ẹ má display owó oṣù kọ̀ọ̀kan bí o ṣé ti yé Nàìjíríà ẹ̀jẹ̀ bá yá wọn lókèdè help àwọn neighbor love your neighbor like yourself ó ti yé ìyẹn bó ṣe jẹ́ ẹ ṣe gan àti gbọ́ gbogbo ẹ̀ la gbọ́ pé wọ́n ní wọn gbọ́dọ̀ máa tẹ owó mọ́lẹ̀ kan máa ná nínàkúnà Nàìjíríà kan máa ná kan máa disvalue ẹ̀ kan máa fi gbolẹ̀ kan máa yẹ̀yẹ́ gbogbo nǹkan tó jẹ́ ti Nàìjíríà àwọn ìjọba Nàìjíríà kudos to you o gbogbo èyí tẹ́ fẹ́ kí Nàìjíríà dá yẹn yóò dára fún ẹ̀yin náà o adúpẹ́ o on behalf of good citizen our good citizen adúpẹ́ fún yín o ẹ ṣé o dádì wa ẹ ṣé ẹ̀yin mọ́mí wa ẹ ṣé gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú tẹ́ fẹ́ kórèdè Nàìjíríà dá kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́ fún àná o bẹ́ẹ̀ lórí o kò sì ní bàjẹ́ fún àwọn ọmọ yín o a ò ní dín àwọn máa lé ní o orílẹ̀-èdè náà yóò dára ṣé ti rí ẹ tún skin yẹn ṣe kì í ṣe fake designer all the time ó ti yẹ yín mẹ́rin kò ń ṣe ká kó ṣàwòrán ìdẹ sọ́run ó ti yẹ yín mẹ́rin ká pè ń góòlù tó ráwọn òyìnbó sì tó bá rí nǹkan tàbá kàn gbèsè tó yẹ pé kò wọ́n máa ní bí ṣe góòlù wọ́n máa wò pé jíjó góòlù ló wà tọ́tí ó ba góòlù jẹ́ wà ń gbòòrò ẹ bá wa rà á o ẹ torí Ọlọ́run kò wọ́n ọkùnrin ń lò obìnrin ń lò mo kàn ń sọṣẹ́ tó yẹ kì í ṣe rọ́ tó bá pupa tó wá rí kódà pé ara ẹ ti fẹ́ máa dàbí pé gbogbo layers ẹ ó rí pé ìwọ fúnra rẹ ti ń wo skin ó ti wá dàbí pé wọ́n ẹ̀ bá mọ̀ nǹkan pè mí fún eléyìí Ọlọ́run Elédùmarè pé wọ́n tún lè rà kó tuta you see when you get it from me you cannot actually is a kò ń ṣe limited edition ni because tó bá ti tán sí mi lè purọ́ fún yín ó máa wà ní company but you can't get it for that price ó ti yẹ yín ó yà sí yẹ yín gbogbo lè fẹ́ tó bá rà á sìn gbogbo lè fẹ́ rí for that price afẹ́ fún ẹ I can check it for you lórí Google ó ti rórúkọ ẹ̀ you can check it on Google ìyẹn bó ṣe jẹ́ díẹ̀ ní ẹ̀ fi kíní ìsojú kẹrin mi ò fẹ́ fi nǹkan kan torí mi ìjáde mo ṣe kò tí ì pẹ́ tí mo wẹ̀ mi ò dẹ̀ fẹ́ wẹ̀ mọ́ lálẹ́ mi ì fẹ́ wẹ̀ mọ́ lálẹ́ tí mo ti fòróró ìpara tí àbá tó lọ wẹ̀ kúrò máa dà pé ó ti yẹn mẹ́rin ó ti yẹn a máa dán mi ó ti gbọ́n pa máa dán sòlò máa dán ògbòdàn máa dán sòlò má lo kámẹ́rà má lo fítà wàá lè ní confidence bá jáde báyìí bí bọ́dì mi ṣe rí a kàn lè dìbí gúdúgúdú káwọ jákẹ́tì lákòókò ṣe ti yé ní bó ṣe jẹ́ Tolú tí ẹ bá mi mú léèsì kan tó wà ń bẹ̀yọ̀ wá ọjọ́ náà má tẹ̀ máa léèsì múdé méjì wà nínú léèsì tó wà mẹ́rin àti material tó dàbí gèlè yẹn irú ẹ̀ tí ọkọ̀ léèsì máa fún léèsì máa wà léèsì. Sorry, darling. My baby has ẹ bá wa ra jà ká sanwó lé
pẹ́ ní Canada wọn kì í ṣe àwọn ò ń ṣe iṣẹ́ tìrì pẹ́ irú eléyìí sìn ẹ lè fi yellow gold lò ẹ lè fi peach lò ẹ lè ju turquoise kẹ́ fi ba ayé ẹ̀ jẹ́ sí turquoise you use with peach gold yellow or turquoise blue then it goes so I go say go we have the whites how much call me if you want to call me ẹ pè mí ẹ bọ́ mi rọjò jẹ́ mi ṣó mo ti ẹ̀rẹ́ lè ìgbọ̀mọ́ rẹ̀ pé ìsí eléyìí náà àwọn aṣọ tó fi ràn dàmásì aṣọ agbádá wọ́n ràn báyìí tó bá fi ràn patí tó bá ràn eléyìí sí báyìí àwọn èèyàn máa ràn wọ́n fi ràn agbádá wọ́n lè lọ fi gboyè ẹ lè lọ sí wẹ́rẹ́mọ kẹ́ gboyè ẹ lè lọ sẹ́niwé kẹ́ gboyè kódà ẹ lè wọ́ tẹ́ bá lọ Tógò kẹ́ má dé Nàìjíríà ṣó ti yé yín tẹ́ bá wọ orí eléyìí ẹ lè lọ Tógò kò nídìí kẹ́ dé Nàìjíríà ṣó ti yé. Hey, let me show you this boots. Do you see this boot? Do you see this boot? Help me patronize me. Kárawó sanwó lé. Ẹni tó ń gbé ní Dublin tó fẹ́ máa tó gbé nílé ìjọba tó fẹ́ máa fi ilé tí à ń gbé ní Canada fi compare ilé ìjọba èmi àti ẹ àmọ̀ sí nínú ṣàwáwù o èmi tí wọ́n jí lówó tó dìde celebrate Nàìjíríà tí wọ́n gba ilẹ̀ lọ́wọ́ mi tí wọ́n jà mí lólè tí wọ́n tún sanwó fẹ́yìn láti máa wílé mi lórí Facebook ṣé ajẹ́gbẹ́ mi owó ẹ̀jẹ̀ lẹ́yìn gbà oògùn mi ni mo jẹ́ o àwọn tó fún yín lówó wọn ò mà fún mi lówó ọpẹ́lọpẹ́ Facebook ló sọ ẹ̀yin màmá àti gbogbo ẹ̀yin bùgá lọ́wọ́ àwa ti ń ṣoríire ká tó wá sórí social media a dẹ̀ tún máa ṣoríire tá a wá sí lórí social media ẹ bá mi ṣàmì òye ẹ ti rí ó dàbí tímbà bọ̀tọ̀ eléyìí orí eléyìí le ju tímbà lọ ó di eyín báyẹn ó lè wọ́ lọ school tó bá ń gbé Canada tó wà ní snow ó ti yé bẹ́yẹn. Like me these days, I don't, that's why people used to walk like a wajaco during winter. Because the shoe is heavy. Timberland is not as heavy as this. It's construction to me. Say construction shoe. For a long time I've not been polowo because my uncle will only kini buy. Taba, what do you mean? How much? Which one? Ẹ pè mí ẹ inbox mi pé ìtẹ́ bá ti fẹ́. Màá sọ fún yín. Kò wọ́n. Àwọn ò kí pé ọjà tá bá fẹ́ tà ní 150 àbí 200 ká pè ní 700 no. A ní size ńlá. Size mẹ́ta péré ló kù. Tolu. Ọmọ mi. Sorry for disturbing you.
It's because of the flow. That's why we didn't go out today to walk. You can see this one. Oh, Shenu Shabala. Look at it. Size 12. What was it? Tó bá ra bàtà lọ́wọ́ mi, kò sí bó tiẹ̀ ti fẹ́ni tó bá légbò rí. Àmì tó bá fẹ́ni tó bá ń fún ọ légbò, egbò ní lè wá sọ́dọ̀ ẹ̀. Tó bá wọ bàtà egbò ní sí lẹ́sẹ̀. Ó máa ń prevent egbò, kò ní jẹ́ kẹ́ légbò lẹ́sẹ̀. Tẹ́ bá fẹ́ obìnrin tó bá ní bad luck, kò ní lè fún yín légbò. Ó ti yé yín. Tó bá fẹ́ obìnrin tó ní bad luck, kò ní lè fún yín légbò. Bàtà yìí, ẹ ra bàtà lọ́wọ́ mi. Kò sí bóbìnrin yẹn ṣe bí bad luck orí ẹ̀ ṣe stubborn tó. Ṣé ẹ rí pé bàtà yìí tó bá gbẹ́ pé ó ti gbẹ́sẹ̀ ó tẹ̀sù mọ́lẹ̀. Tó ti yé bẹ́ẹ̀. Ẹ rí pé sàlẹ̀ ẹ̀ dúdú ni. Ẹ yo. Kò sí bí bad luck orí ẹni yẹn ṣe tó. Wọ́n á máa rí pé ó tẹ̀sù mọ́lẹ̀ ni. Ó ti yé. Ó tún le ju Timberland lọ. Ó ti rí. Construction company ó ti yé. Tó bá gbẹ́sẹ̀ dé ṣù. Ó ti yé bẹ́ẹ̀. Kò ní wọlé. Irú bàtà yìí náà sọ pé ọmọ yẹn ń jọ yẹn. Bàtà yẹn ni wọ́n sọ pé ọmọ yẹn náà ní kó rà ń jọ yẹn tí ò rí owó rà. Àwọn ọmọ tó rán wá láti wá ṣe terrorism bí tá gbé sórí ibẹ̀ yẹn. Táyé wọn ti bàjẹ́ tán ti fi wọ́n capture mẹ́lẹ̀kẹ̀. Ṣé ti yé yín? Cat. Ẹ ra léyìí. Ẹ ní ṣàárẹ̀ o. Ẹ ní di customer àwọn alágbo lójoojúmọ́ o. Ẹ ní mu oògùn tó máa pa yín o. Oògùn táwọn àti Tóyìn Ìgbìrà mu táyé tí wọ́n kú òjijì. Ẹ ra bàtà káyé yín má bàjẹ́. Ẹ ra aṣọ káyé yín sunwọ̀n. Lórí platform yìí ire la wá sí àwọn òun ṣèkà. Bá ṣe wà bá àkínjà ṣùgbọ́n wọ́n ní má gbẹ̀yàn jẹ. Ní ìkànnì dárúkọ èèyàn. Ní ìbúyàn bí ṣe wà Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n búyàn. Jẹ́jẹ́ lọmọdé Èkó lọ. A dúpẹ́ fún moderation. Ní Nàìjíríà tó bá ṣe bí ológun kú báyìí sí. Wọ́n ti moderate bí by for long time. Ṣé máa gbọ́ wọ́n ní 30 million. Wọ́n ní pé wọ́n ní lórí ní Dublin. Wọ́n ò jẹ́ ká wá gbowó Canada wọ́n moderate ẹ̀ ni. Wọ́n ní àwọn tí Dublin wọ́n sọ pé èlò náà wọ́n gbọ́. Wọ́n náà máa ń gba 70,000 lóṣù. No 60,000 ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Àwọn máa ń gbà lórí Facebook. Wọ́n láwọn Facebook yìí pé ń bì báyìí. Wọ́n ò jẹ́ kí n gbowó. Wọ́n nítorí pé kò sájé lára àwọn. Gbogbo àwọn tó bá ti lọ sáńdà wọn láti lọ bá wọn sọ pé wọ́n dòwò pọ̀ bá bí kọ́kọ́ wọn pa yín. Kí ọkọ wọn kó sá lọ lé. Kí gbogbo nǹkan kó dàrú fún wọn. Àbí kí àwọn náà jọkọ̀ gbé. Kò jọkọ̀ oríṣiríṣi nǹkan gbé. Kán rọ mọ́. Kí gbogbo nǹkan máa ra ọmọ láti ìlú. Kán máa gbé ọmọ láti àwọn ọmọ àbókí. Kán máa lọ ra ọmọ nílùú àwọn àbókí. Àwọn àbókí kìrìsì torí mi tẹ́ ó lè pé wọ́n lè lọ jẹ́ ńlọ mi o torí àwọn Haúsá yẹn tó bá pàdé Haúsá tó nice bí àwọn speakers bí àwọn oríṣiríṣi àbí business kìíní wọ́n tọ́jú obìnrin ó lè jí àwọn ọmọ àwọn ńlọ wa gbé o wá sọ pé ó fẹ́ wà òkè kò ní lè wà òkè o ti yé bẹ́ẹ̀. Tolú bàtà ọmọ kékeré yẹn ń kọ́ tẹ̀ fún mi kan bẹ́ẹ̀ tó wà nígbà má bínú díà. Eléyìí náà ojú tó bá ń wò bàlàbàlà níwájú kámẹ́rà orí náà dà fún o ṣe kó ilé ìpadà má bínú kúkú padà má bínú díà sorry olówó orí mi mo mọ̀ pé you are strong but that's why I didn't collect anything and I cannot do it alone see àwọn bàtà tó máa fi ń tẹ ilé àmọ́ bóyá ó máa sáìsì nìkan ló kù àmọ́ bóyá ó máa sáìsì wọ́n máa tiẹ̀ sọ pé wọ́n lẹ́nìkan fún mi ní owó wọ́n ló ní kí n kó mọ́tò ránṣẹ́ wọ́n ní ó kéde láìlọ́n pẹ̀lẹ́
wọ́n ní bàtà ni mo kó ránṣẹ́ ń gbà yẹn àtàwọn àtọ́wọ́n tó wọ́n ti wà àwọn fámìlì mi ti rí wọ́n ní wọ́n sọ pé kí n kó mọ́tò ránṣẹ́ $100,000 wọ́n ní mo kó bàtà mo kó sínú ẹ̀ bóyá àwọn bàtà yìí àbáwọn bàtà yìí mo kó sínú àtàwọn búgìbúgì àti Timberland ó ga ọ. $100,000 gan 100,000 àbí $100,000 is a big money ó ga ọ. Yeah? Returning. I don't even know why. I don't feel like wearing native. Native run sí mi. English ló come out wow, simple. Simple life ló wù mí gbé báyìí. Kó lówó gan kó máa mì lápò ẹ̀. Ọlọ́run jẹ́ n lówó. Ọlọ́run jọ jẹ́ n lówó àwọn èèyàn máa sọ pé ó ga o. Olúwa jẹ́ lówó o. Bàbá jẹ́ n ṣoríire Ẹlẹ́dàá mi. Ní oríire wo ni mo fẹ́ ná bí ti Dangote ẹnu wà òkè ní ọ̀tẹ́ dọ́là nù torí mi lè sọ pé mo fẹ́ ṣoríire bí tàwọn tó jẹ́ president àbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ṣe dìá gbélé síbẹ̀ ká fún àbọ̀ bóyá máa ṣáìsì ọmọ ọdún mélòó ló kù last born ẹ̀ náà 8 of I don't remember bóyá máa ṣáìsì ẹ̀. Anyway, bye bye for now. You know, because today is 17, we are preparing to pay another money for end of the month, so I have to look for money. You understand me? And for now, we'll be looking for ways to get job. There's nothing like so. But one permanent resident, because one kì í ṣe ìwé Canada. But when you get a permanent resident of Canada, one kì í ṣe ìwé. Àwọn ọmọ ṣe wọn lánàá. Tọ́n bá ti bá wọn èèyàn ṣe ọ̀rẹ́ báyìí. Tọ́n bá ti bá wọn tó bá lọ sábẹ́ wọn báyìí. Bí kò gbowó nílùú Canada kò sá lọlé. Kọ́ máa wá ẹ kiri àwọn criminal Ẹlẹ́dàá mi má ṣe mí criminal o mo fẹ́ gbé yín mo fẹ́ sọ fún yín ṣé mo pẹ́ tún ti K1 tó bá tún jẹ́ pẹ́ tún ti gbé lómi ọ̀rẹ́ tán tún ti bá yín pèsè wọ́n tún ti gbé lọ sókè lọ́yìn wọ́n ń lọ ní o lílọ ní ogun tó ń bá yín jà nìyẹn ẹ jẹ́ ká máa fi eléyìí ṣe lọ may Allah bless you ma àmì o àti YouTube Àjàní Fọlákẹ́ o thank you God bless you o God bless you. Ẹ tún bá wa rà o. Tẹ́ bá dẹ̀ ti fẹ́ mọ́tò tó dà pé ńgbà tí ká tó máa lọ. For those of you want to buy car, okay? You know now thank you so much. Ẹ̀yin ṣé bá fẹ́ ra mọ́tò ẹ pè mí báwo ni ẹ ti ẹ̀ gbọ́ báwo ni wọ́n ṣe ń ta mọ́tò Nàìjíríà sí ṣé pẹ̀lú bí dọ́là ṣe lọ sókè ṣáwọn èèyàn lè máa ra mọ́tò kán send owó sí abroad kán fi ra mọ́tò lọ sí ilé ìsìn yẹn lónìí mo fẹ́ àwọn tó ṣì wà níṣẹ́ mọ́tò mo fẹ́ mọ torí àwọn tó ń sọ̀rọ̀ owó tí wọ́n ń sọ̀rọ̀ epo ní Nàìjíríà tí wọ́n ń sọ̀rọ̀ ata àti rice àwọn tó máa affect jù ní ọdún foreign rice also is a foreign import ni majority of it is imports but àwọn tó ń ta mọ́tò
àwọn tó ń ta mọ́tò yẹn tó ń ra tòkunbọ̀ cars àtàwọn part mọ́tò ó máa wọ́n gan o. ó máa wọ́n but àwọn tó bá ṣiṣẹ́ tó bá rówó láti rí láti kó lọ sílé bóyá ó lè yá mi torí kò tiẹ̀ yé mi ó sì ń wo gbogbo ẹ̀ ó sì ń rí pàkọ́ lójú wọn tó ti yé bẹ́ẹ̀. $30 here now is about 40-something thousand naira. Owó Canada ni mo ń sọ. Ṣé pé owó Canada tún lò dáadáa so America. So America now, I don't know. As of today, my darling, check for me online. Exchange rates, naira to dollar today. How much is it? American dollar to naira, Nigerian naira. Naira, Nigerian no nǹkan ló lò naira money to Nigerian naira. $1 US is 1,004. Okay, official rate 1,004. Ó lọlẹ̀ náà. Mo rí pé wọ́n sọ pé 180 ni. 1,4 ni now. US dollar. But to Nigerian dollar is the Canada dollar to naira. How much is it? US dollar is 140 to Nigeria today. Who is your dear? Ta ló sọ pé ló dear? Show don't say that here. Don't have a cheap with me. Huh? 1,001. Wow. Canada dollar also is rising. It's even won't compete with American now. So it's 1,001. Yes. Wow. So 1,000 Canadian money now is 1.6. I mean 1.1. It is well. Inbox me, èwo ni. This is good for you. All purpose. Good for you. Tó bá wà lábẹ́ ooru tó rú mú ẹ tó jẹ́ poru máa mú ẹ dédé. Ó tutù bí mo ṣe fi sọ ra ó tutù ó máa ń tutù ni. No moves. Ẹ jẹ́ ká máa lọ. Ẹ bá wa ra ọjà. Mo kàn wò ní àwọn níta ní sílé yẹn náà ni. You understand? Want to pay ká lè rówó lé san ni o. Ṣàánú wa o. Bye for now. If you could sójú mi. À ń lọ báyìí, a máa tún padà wá. Inbox mi tẹ́ bá ti fẹ́. Ẹ ti mo ṣe mo kó mo sọ fún yín. You see them, see them. See them. You see? Oil, mousse oil. Shetiri, motion glow. Shetiri. I'm a glow. Kò yẹ kéèyàn máa sọ fún ẹ pé kán la máa fi hypo àtòmí bátìrì kan kékeré sí kó ṣí gbogbo ara wọn kán dàbí ẹ̀bá mẹ́tẹ̀ àwọn bọ́dì tó ń ti kó sínú mall ó ti yé yín kan máa sọ polówó kan fún yín pé kiri kan ṣe ó tí o ẹ ti rí lè na my natural face be this. Bye. Love you guys. Tẹ́ bá come across kí ni yẹn máa bá wa ṣe sorry for àwọn bàbá yẹn ṣe gbọ́. Sorry.